wá nínú fi wá lọ́kàn balẹ̀ ká lè máa yìn ológo Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Hallelujah. Hallelujah. Àdúrà mi ti gba, ogun mi ti ṣẹ́ ní wákàtí ìṣòro yìí. Hallelujah. Hallelujah. Olúwa ṣeun. Ṣé ní báyìí onígbàgbọ́ kì í sọ pé ogun tán torí ológo ni máa ń jagun. Ṣé ní ogun tó ń tẹ̀lé ètí ṣe torí òkè àtúndé kankan wáyé. A fẹ́ sọ fún Ọlọ́run ní wákàtí òní. Ó tó gẹ́ Olúwa, ó ti tó gẹ́ ó Jésù. Pàṣọ tẹ́ṣẹ́ rí táyé kì í jẹ ní ìyá abẹ́gbọ̀n bàbá mímọ́ òní ni kò dá gbogbo ogun tó wà lórí òkè yìí. A ó sọ fún Ọlọ́run gbogbo ogun tó ń jẹ èmi àti rẹ ní kọ̀kọ̀, gbogbo ogun Sátánì èyí tó lè fẹ́ bẹ ìjọ yìí wò. Olórí burúkú ọ̀rọ̀ tó wá lọ́wọ́ wò bíbẹ̀. Olórí burúkú wọ́n ṣàǹfààní náà ni. Olórí burúkú ò ní. Kò sẹ́ tí ó ṣe ju wòlé àṣàyà lọ, olórí burúkú mọ́ ṣàǹfààní. Ṣé lónìí tá à ń ṣàjọyọ̀ ló tún yẹ kó tún wá ṣerú èyí? Ó dàbẹ̀ nípa ọmọkùnrin náà tí ìkan tó. Ẹgbẹ́ yóò! Ojú pa kankan wá fọ́. Ọ̀rọ̀ gbọ́mọdìgì ní wọ́n nù. Àpáta ayérayé ṣe ibi ìsàdì mi, jẹ́ kí omi òun ẹ̀jẹ̀ tó ṣàn láti ìhà rẹ̀. Lẹ́yìn kó ṣe ní ọ̀rọ̀ rẹ wà, ọ̀rọ̀ sì ń bẹ pẹ̀lú rẹ̀ Ọlọ́run. Onírẹ̀ Ọlọ́run ti ní ọ̀rọ̀, ó ní fún ẹnikẹ́ni tó bá gbà ọ́ gbọ́, ó ní yóò rí ìmọ́lẹ̀. Kí lẹ́sẹ̀ mi níwájú rẹ̀ Ọlọ́run? Ìwọ wọn ti kọ́sẹ̀ níwájú rẹ̀ Ọlọ́run. Tó fi wá fún pàmílẹ́kùn. Tó fi wá fún ọmọ ṣe èyí tí ì ṣe tí ẹ ṣe. Pàṣọ ẹ̀ṣẹ̀ nínú ayé mi. Orí rẹ̀ sọ wípé àpáta ayérayé ṣe ibi ìsàdì mi, jẹ́ kí omi ohun ẹ̀jẹ̀ kó tó ṣàn láti ìhà ẹ. Ṣé ìwọ ò sọ fẹ́ ṣẹ̀ mi Ọlọ́run? Ẹ̀rọ ẹni ìgbọ́ wo ni mo ṣẹ̀? Ìyàwó ni mo bá jẹ́ májẹ̀mú. Àṣírí ìwọ ló ń bẹ nínú afẹ́fẹ́ ìwọ òkùnkùn. Tí Ọlọ́run ò ju gbogbo wọn lọ. Ó wà fún ọmọ pa mi lẹ́kùn. Ṣé lẹ́yìn máa yé bèbè àti ìrẹ́ni Ọlọ́run? Wọ́n ní kò sí ní tọ́jú rẹ̀ Ọlọ́run ò sí. Wọ́n lójú rẹ̀ ka gbogbo ayé ká. Kí ló dé tí ìmọ́lẹ̀ ojú rẹ̀ ká kò nínú ìrìn àjò ayé mi? Kí ló dé tí ìdí ṣe ti àbúrò tó kápọ̀ lórí ìdílé mi àti ẹbí mi? Kí ló dé tí ó mú ètí ṣe ti ẹ̀jẹ̀ ara mi? Ètí ṣe ti ìmọ́lẹ̀ ojú rẹ̀ tó wá ká kúrò lórí mi Ọlọ́run. Tó bá jẹ́ pé ṣe ti dáríjì mi. Ọlọ́run, kí ló dé Ọlọ́run mi ní ìjọ mímọ́? Kí ló dé tí o kọ̀ mí sílẹ̀? Kí ló dé tí o gbé agbára ìgbàanì kò tó ṣààbò lórí ìdílé mi? Kí ló dé tí agbára ní 37 ni èyí tí omi sọ ọ̀sán di òru tí kì í ṣe ààbò ìjọ mímọ́ mọ́? Ọlọ́run, ó sì fún àwọn ọmọ òkùnkùn ṣe ka ènìyàn, ó sì fún wọn lágbára lórí ìdílé mi. Ọmọ tó fún mi tí mo fẹ́ rí ayọ̀ gbà, ọmọ tó fún mi tí mo fi ìdùnnú gbà Olúwa Ọlọ́run, ó ti wá padà sọ́ni etí ṣe tí ẹ fún mọ́ mi lọ́wọ́ àtóbi jù ẹni ìyá mi. Ta ni mo ní ayé òṣì yìí? Nígbà tí rẹ̀ bá
kọ̀ mí sílẹ̀ ta ni ó wá gbà mí ta ni yóò ṣamọ̀nà mi nínú ìrìn àjò sí nígbà tára bá kọ̀ mí sílẹ̀ Jésù yóò wá gbà mí Dádì, bó ṣe jẹ́ nìyẹn. Kò sí ìránṣẹ́ kan tàbí wòlíì tó lọ sí ìlú yìí tó padà bọ̀ láyọ̀. Bẹ́ẹ̀ ni tí ò bá darapọ̀ mọ́ wọn, wọ́n á ṣe ayé ẹ̀ ríbaríba tàbí kán ṣe ayé ẹ̀ ríboríbo kán dalẹ̀ ayé ẹ̀ láàmú. Bó ṣe rí nìyẹn o. But Daddy, ó ṣe wá jẹ́ orí èmi ọmọ kékeré yìí. Èmi tí mo ṣe jí kùtùkùtù òwúrọ̀ mi yìí ni Olúwa wa ní kí n wá lọ sí ìlú tó kún fún òkùnkùn àtòhun ẹ̀gbin bẹ́ẹ̀ yẹn. Wòlíì Michael, ṣé ẹ̀yin ti gbàgbé ni pé ẹni tí a pè la yàn, ẹni tí a yàn la sì ṣe lógo. Kò séwu, kò sí ìfòyà níwọ̀n ìgbà tí ẹ̀mí Ọlọ́run ti yàn yín. Ẹ lọ kún fún àdúrà, èmi náà ò sì ní jókòó. Màá máa fi àwẹ̀ àtàdúrà máa máa fi yín kí Ọlọ́run ó gbé agbára ìṣẹ́gun wọ̀nyí tẹ́tù lè ṣẹ́gun wọn. Àmọ́ o, ìkìlọ̀ pàtàkì, ẹ ṣọ́ra fún èso jíjẹ. Èso kẹ̀. Pàápàá jùlọ látọwọ́ obìnrin, kí ìṣubú yín má lè tibẹ̀ jáde wá. Ọ̀dọ̀ ìkàpá pápá ònílé ìkàpá ọ̀dọ̀ ìkọ́sẹ̀ ọ̀pá ọ̀kági ọ̀sẹ̀ ọ̀dọ̀ ìkàkà ń dákọ̀sẹ̀ bínú kọ́sẹ̀ irú àlá àpẹẹrẹ wọlé irú àjèjì wo ní wọ́ọ̀lù bọ́ yìí irú agbára wo ló gbé bọ́ yìí náà kí ni ń bọ̀ àṣẹ ojú ọmọ níbi o oṣù aláwẹ̀ ọlọ́mọ olùtí gbọ́mọ. àṣẹ òfin ẹ̀ lágbára fúyẹ́ báyìí ló fúyẹ́ á gbé ẹ wò ó já mọ́ nǹkan kan àgbọ̀ òfìfo lásán nìyẹn. Ẹ wo níbi tọ́rọ̀ dédé ẹjọ́ tó lọ ẹ tú mi sílẹ̀. Ẹ wo ara ni mí nira ẹ̀dẹ̀ pọ̀ jù. Ọlọ́run tí mò ń ké pé lọ́sàn-án àtòwúrọ̀ gan òun kò ṣetán àti gbà mí. Tó bá yẹ pé kí n ṣe sí ilé wa bẹ́ẹ̀ ni ẹ dákun ẹ̀yin tó láyé mo ṣetán àti tẹ̀lé yín ẹ jàánú mi. Nira ẹ pọ̀. Ó ṣẹ̀ṣẹ̀ mọ yẹn ni àwọn Olódùmarè gbélé ayé lọ́wọ́ láti máa ṣe alákòóso àti olùdarí rẹ̀ kí wá ní ìwọ bíntì tó ń dí wa lọ́wọ́ iṣẹ́ wa. Wá gbọ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Wá gbà. Ẹ jẹ́ ló máa lọ. Olúwawo ṣé pé bí ìwọ náà ṣe rí lójú ràn nù. Bẹ́ẹ̀ mo ṣe lálálá o. Tó bá jẹ́ bẹ́ẹ̀ káyà wá nǹkan ṣe sí ni o a ò gbọ́dọ̀ sún gẹ̀lẹ́sẹ̀ rárá o. Èmi náà mọ̀ ẹ mọ̀ nítorí afárá ń jẹ ẹkùn ìjáfara léwu tọ́rọ̀ bá rí báyìí
olórí àmọ́ gbé ka ìwọ náà mọ́. ìbẹ́ gbọ́ yé o ẹ sì bá òru o ọ̀sán gẹ́gẹ́ ọba mákìm kùtùkùtù ọba ìgbò òkùnkùn dùrú òrìṣà ńlá irúmọdé ojúkọ igbámọdé ojúkọ ẹ ǹdẹ́ ẹ ríwọ ǹdẹ́ ẹlẹ́yẹ o dúdú lẹ́yẹ ayé pupa mi ní jẹjẹ lẹ́yẹ àwọn ọ̀mùlẹ̀ odoro ǹdẹ́jọ nùgbọ́ òṣùpá gbójú ọ̀run bẹ̀ rírí ìràwọ̀ òkè gbójú sẹ́mẹ̀ bẹ́ẹ̀ rírì òòṣà aláwẹ̀ ẹ̀yin gbogbo òòṣàlú wẹ̀ǹdé o àjèjì tí bá ń tọ́ ìbò ẹjọ́ dẹran lẹ̀ ohun ẹbọ ní í ṣe kájèjì ọmọ lè dá àyín kọjá kọ́mọ wọnú ìlú wa o ẹ ṣe bí ìnígbò mẹ́dẹ̀mẹ́dẹ̀ kẹ́ ẹ ṣe bí ìnímọ́wọ̀mọ́wọ̀ àjèjì tó bá wọ̀ yìí kọ́ dẹran ẹbọra ni ètò àbáwí lónìí kẹ́ ẹjọ́ ṣe bẹ́ẹ̀ bẹ́yìn iwájú bá gẹ́rẹ́ èrìgì ìsàlẹ̀ wọn àgbà òòṣà aláwẹ̀ o àjèjì kan pé ń bọ̀ yìí o jẹ́ kó mọ̀ iná kéékèèké ní tọ́ọ̀gbìn lè pa o bí iná bá gàgàdàǹgbà tán a máa sùn bí àsùn kára wọn sọ́dọ̀ ògùnà gbòǹgbò tí ń dáṣẹ́ lẹ́nu ìgbé o ọ̀nà ìkọ́dé ìwọ̀ fún un. ìyá ké o ẹ bò lélẹ̀. kí n tẹ̀wé ayé bá wílẹ̀ gbà ọ̀run máa ń gbà. gbogbo ìta ṣe lé ní ó dàṣẹ. àṣẹ́gun bó ṣe máa rí nìyẹn. ẹjọ́ náà lọ ẹ bó ní ọ̀gálẹ̀ àìbọ́dọ̀ mọ́kù ẹ bó ní ọ̀gálẹ̀ àìbàtọ̀ ọmọga ẹyẹ fífi apá mi ọ̀sùn ẹyẹ fífi apá mi ọ̀sùn. olùṣọ́ ẹ̀rùn ń lọ òjò ń lọ ẹni ká dẹ́sà ẹ̀jọ̀ ìgbà wo gan-an la fẹ́ dẹ́sà yìí ìgbà wo gan-an lára balẹ̀ fẹ́ ya ọ̀rọ̀ yìí ti sú wa ó ti sú wa. sista Adédiwúrà ẹ̀gbọ́n tẹmí yẹn sọ ó ní kí n sọ fún mi pé kí ló ń bá ọ lẹ́rù kó rí ẹ̀rù kò sí nínú ọkàn mi torí Jèhófà ń bẹ láàyè ẹ̀rù kò sí ní ó ní kí ló ń bà yín lẹ́rù kí ló mọ ẹ̀yà yín já ṣé ẹ̀yin ò nígbàgbọ́ ní Ọlọ́run tẹ̀ ń sìn abẹ́ ti wo pé òkè ìṣòro tó wà níwájú yìí Kristi ò lè sọ di pẹ̀tẹ́lẹ̀ ẹ wo ara balẹ̀ máa yá sùúrù lè máa ṣe. ẹ wo olùṣọ́ sùúrù yẹn gangan náà ni wàhálà sùúrù lẹ ti ń sọ láti jọjọ ẹ ìgbà wo la fẹ́ wá ní sùúrù yìí dà báyìí ẹ wo ẹ mọ̀ pé ìrètí pípé ó máa ń mọ́ kàn ṣàárẹ̀ ni odindi balẹ̀ kan wà ní àárẹ̀ láti jọjọ ẹ àti jọjọ iná láti ń wò pé àdá orí ẹ̀ náà la ṣì wà gbáwó láti mọ kankan tó tiẹ̀ fẹ́ dá báyìí kára wọn tiẹ̀ máa yà ká tiẹ̀ máa rí i pé ó tiẹ̀ ń dá sí ká tiẹ̀ sọ pé ara wọn ò tiẹ̀ tí ì yàtọ̀ ara kódà gan-an olórí kékeré fẹ́ tẹ̀lé wa wá àwa lá ní pé kọ́ má tẹ̀lé wa wá kán dúró ti balẹ̀ pé èsì tẹ́ bá fún wa àwa fún wọn kí la máa lọ sọ fún wọn sí iṣẹ́ tó máa sọ pé orí sùúrù yìí náà lẹ́ni pé ká dúró sí ni ẹ wò ó. ẹ wo nǹkan tí ò yé yín kò ní túmọ̀ sí i ẹ̀yin mọ̀ pé sùúrù òkè tán lé onígbàgbọ́ máa ní sùúrù ni ẹ̀díyẹ tèmi náà lágùn irun ara ẹ̀ ni kò jẹ́ kẹ́yìn ṣe rí nǹkan tó wà nílẹ̀ yìí ó kọjá nǹkan tá a máa la fẹ́ pọ́njú ṣe Ọlọ́run ló lákòókò àti ìgbà lọ́wọ́ ẹ mọ̀ tó ṣẹlẹ̀ tó bá di next week Wednesday ọjọ́ àná à ń lọ sí Ìmẹ̀kọ gbogbo àwọn wòlíì pátápátá ń Celestia a máa pàdé ní Ìmẹ̀kọ lágbọ́rọ̀ náà màá tún mọ̀rọ̀ balẹ̀ síwájú àwọn àgbà wòlíì mo mọ̀ pé nínú ilé yìí ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù agbàkóso ayé balẹ̀. olùṣọ́ ẹ̀ṣẹ̀ tó fẹ́ mọ̀rọ̀ balẹ̀ sọ fún wọn láti jọ ẹ̀ nǹkan tó yẹ kẹ́ ti ṣe ti pẹ́ ọ̀rọ̀ yìí ti ń sú wa ó tẹ̀ ti sú èmi. ẹ máa bẹ̀ sí ẹ wo ẹ jẹ́ ká gbàdúrà ṣípò wa Jésù Kristi. òkùnkùn kò lè borí òṣùpá ìràwọ̀ méje ń forí balẹ̀ fún ògo ìjọ mímọ́. ó ṣe jẹ́ wípé òkùnkùn ló ń borí ìmọ́lẹ̀ lórí Olúwa ó ṣàṣọ nínú ọ̀rọ̀ rẹ̀ láì ti kọ́ṣe ni wọ́n lọ́ọ̀dọ́rùn àti ayé sì wà nídìí ojú òkú sì bá ìmọ́lẹ̀
ayé sì ṣófo kí ìmọ́lẹ̀ kó wà ìmọ́lẹ̀ sí ìwà ó sì rí pé ìmọ́lẹ̀ náà dára ó ní kí ìmọ́lẹ̀ náà kó ṣàkóso ọ̀sán kí òkùnkùn kó ṣàkóso òru olúwa ìrẹ́ ń jọba lórí ìtẹ́ gbogbo agbára bòdè nínú èyí tí ṣe ìlú yìí ẹ̀mí mímọ́ máa bá wọn wí. ṣílẹ̀kùn àná sílẹ̀ máa jẹ́ kémi lọ́rùn fún olùjọ mímọ́ àlàáfíà olúwa ìrẹ́ lọ́sàn-án. olúwa orí ní kíkóra wọn jọ wọ́n sì kóra wọn jọ ṣùgbọ́n ìmọ̀ràn kì í ṣe tiwọn lọ́rùn ní orúkọ jésù ẹ túká ìgbéni fèsì pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀ olúwa bá gbogbo àwọn ẹ̀mí òkùnkùn ní ìlú ìwí èyí tí mo rí inú wọn ti tó gẹ́ ọlọ́run ilé inú ò tó tú mi sílẹ̀. àlàáfíà sà ẹjọ́ sà mo ń lọ sí church alàgbà Isaiah. alàgbà Isaiah tẹ bá ti já sí tàìwá ẹ máa lọ straight ọ̀nà tó àlàpọ̀ tún. ok ẹ ṣeun gan sà yóò dára fún yín sà. ó ní ìfẹ́ rẹ̀ sí kì í sọ̀rọ̀ orí àwọn ìwọ kò jẹ́ mi ní o ẹni lẹ́ni mímọ̀ sọ kò lè mú kíkà kò sọ fún ìwọ òròsè sọ́kò obìnrin ìbẹ́lẹ̀. ó ní ẹ̀ yóò sì pa àlejò ó ní wọ́n á fi bẹ̀rẹ̀ sájà níbi kọ́lọ́fín wọn. gbogbo rẹ̀ yóò dọ́ra wọn ìwọ sí tèmi. ọlọ́run alágbára ara kò lè ṣiṣẹ́ mi ò ìràwọ̀ méjì ló yọ ní òkè ọ̀run àwọn ẹ̀rọ kẹlú. ẹjọ olùṣọ́ Aísáyà ni mo ń béèrè. ó wà láyìíká kẹsàn-án ọjọ́. àwọn nọ́mbà yẹn sá. ok ẹ ṣe gan ẹ ṣe. ó máa ga kẹ. hallelujah sir. hallelujah sir o. ẹ ra sir. àkúṣe bàbá sir. àníyẹ o. àlá orúkọ mi ni Wòlíì Michael láti ọ̀dọ̀ olùṣọ́ Raphael ní Ànúmọ̀rígbà parish nígboro lọ́hùn. hallelujah o ẹ ra o. abẹ́yìn ni wòlíì tí wọ́n ní wọ́n ń gbé bọ̀ wá sí orí ìjọ mi bí. Wòlíì Michael ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. ẹ ra sir àkúṣe bàbá. ìgbà tẹ́lẹ̀ wá dé yìí mo dẹ̀ wá ń lọ ìpàdé àwọn olùṣọ́ báwo àwọn kọ́ àyàn tí ì dé ni mo dẹ̀ wá nípàdé lé ni o mo fẹ́ sáré lọ sí mítìn àwọn olùṣọ́ àgùntàn ni àmọ́ bẹ́ẹ̀ ṣe wá dé sásìkò yìí náà ó dà ìyá yad ẹ wá. ọmọ mi nìyẹn. ìyá yad nìyẹn. hallelujah ma ẹ ra ma àkúṣe olúwa olúwa sọ agbára rẹ̀ tún ọ̀run á dúró tì yín ẹ̀kọ́ á dúró tì ọ̀run á ró wa gbọ́ alágbára ẹ ra ma. Wòlíì Michael tí wọ́n ní wọ́n ń gbébọ̀ lórí ìjọba. wọ̀ báwo lọmọkùnrin ìṣẹ̀ṣẹ̀ tó tún wá wọnú ìlú yìí wá olúwawo ọ̀rọ̀ náà wá dọwọ́ ẹ o ṣé o wá rí o ojú ò gbọ́dọ̀ tàwọn àpapọ̀ ẹlẹ́yẹ o tó bá wá kọ̀ lógì àfún lẹ́kọ̀ọ́rọ́ ni o orí ológbò tiwa àlògbó ni. ẹ̀yin obìnrin òpòrò nìkan fẹ̀. à ń jẹ́. ẹ̀yin tó lódùmarè kó sẹ́gbẹ́ òkèèrè. à ń jẹ́. tẹ́yẹ ò bá tẹ́yẹ tán ẹyẹ ò ní kásẹ̀ sẹ́gbẹ́ òkèèrè sùn. bẹ́ẹ̀ni. ẹ̀yin ìyá o. níjọ́ tí mo fẹ́ po bọ́jú mo bá yín mulẹ̀ kí n má bàa dà yín ni kẹ́yìn náà má bàa dà mí. mo ti jí fẹ̀jẹ̀ bọ́jú kí n má bàa dalẹ̀ ẹgbẹ́ àwọn ni. ọmọkùnrin tó wọlé báyìí ẹjọ́ dúró ẹjọ́ ẹ̀lẹ́ ẹjọ́ dúró báyìí náà. ibi tí ìyá ó jẹ lára rẹ̀ lọ́ba wọlé o. ẹ̀yin ìyá mi ẹ fọkàn balẹ̀ èmi ń wọlé mi lọ fún. gbogbo là ń gbóhùn agogo. dùgbẹ̀dùgbẹ̀ là ń gbóhùn akèrègbè. ẹ káàbọ̀ ẹ kú yín ṣé kò sí tí mo rí yín. ọ̀rọ̀ kíkí kọ́ lélẹ́yìí olórí ló rán wa báyìí wọ́n ní àlejò ọ̀rọ̀ tó wà lọ́dọ̀ ẹ̀ ní àyìn wọ́n ní kò gbọ́dọ̀ kíta. bẹ́ẹ̀ ni tó bá ilé kíta ayé ló dé bí o òkú lẹ́lẹ́jà ta.
ẹ̀yin ẹyẹ bàgẹ́bàgẹ́ ọ̀rọ̀ yín yé mi ó sì nítumọ̀ pàápàá ẹ ṣeun dúpẹ́. kò lẹ́lẹ́jà ta kò sì gbọ́dọ̀ kìtà. ǹlẹ́ o alàgbà ṣàlàáfíà ni ẹ pẹ̀lẹ́. gẹ́gẹ́ bí òfin ìlú yìí wípé ẹnikẹ́ni tó bá wọnú ìlú gẹ́gẹ́ bí àlejò ká máa mú wá láti wá rí baálẹ̀ arákùnrin ìránṣẹ́ ọlọ́run ni ó ṣèdè ilé ìjọsìn mo wá rò pé ká tó ṣohunkóhun kí n kọ́kọ́ mú wá náà kó wá fojú kan baálẹ̀. ẹ ǹlẹ́ o. ẹ ra sá ẹ wo olúwa ló rán mi sí ìlú yìí láti wá tú láti wá wòsàn àti láti wá gbàlà pàtàkì lọ lórí àìlera tí baálẹ̀ wà lọ́wọ́lọ́wọ́ olúwa fi yé mi pé bí ẹ bá lè jẹ́ kí n fojú kan baálẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ mi àti Kristi ọ̀gá ògo baálẹ̀ yóò dìde. alàgbà lásìkò tá a wà yìí baálẹ̀ wà nípò ìlera ó sì ń rẹjú lọ́wọ́ o ò lè rí baálẹ̀ ọkọ ìlú lásìkò yìí o. bàbá mo gbọ́ ti yín yé o ṣùgbọ́n ẹ̀yin náà gbọ́ tèmi yé nítorí wípé olúwa ló rán mi níṣẹ́ yìí tẹ́ bá lè jẹ́ kí n fojú kan baálẹ̀ mo ní ìgbàgbọ́ nínú Kristi wípé ọ̀run á gbé wọn dìde. dákun kí ni máa ń ṣe ẹ̀yin kí ni wọ̀nyí a ní baálẹ̀ rẹ̀ jù lọ́wọ́ ọ ní dandan dandan fẹ́ rí wọn ọmọlá yóò dáa fún yóò jà yín. ọmọlá ẹ wá ní àyè ẹ wá ọmọlá àlejò tí a ní ní ààfin ni ó lóun fẹ́ rí baálẹ̀ ọkọ ìlú àwa sì ti ṣàlàyé ní gbọmọgbọmọ fún wípé ipò tí baálẹ̀ wà ní wákàtí àti ọ̀wọ̀ yìí kì í ṣe èèyàn tá a lè rí nítorí baálẹ̀ ń rẹjú lọ́wọ́ ṣùgbọ́n gbogbo àlàyé tá a ṣe kò wọ alàgbà létí láṣẹ níkẹ́ tó ń bá wa ṣàlàyé fún wọn bóyá wọn rò pé à ń gbé baálẹ̀ pamọ́ ni o. ẹ̀yin àlejò wa. ẹ ra ma. ṣẹ́rí kò sídìí kan táwọn olóyè ó ṣe máa gbé baálẹ̀ pamọ́ fún yín àmọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé baálẹ̀ ń ṣe àìlera wọ́n dẹ̀ ń rẹjú lọ́wọ́ bóyá tẹ bá tún padà wá ẹ̀ láǹfààní láti rí wọn. tọ́ ẹ ṣe wọn mọ́lá bá ń ju abẹ̀ẹ̀bẹ̀ sókè lẹ́ẹ̀mẹ́wàá ń ṣe ni ó fẹsẹ̀ lélẹ̀ pin bó o ti sọ́nà làwa náà sọ fún wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ bàjẹ́ mọ̀ báyìí ara ìpè àwa olóyè là ń gbé baálẹ̀ ọkọ ìlú pamọ́. ọmọlá lórí àìlera yẹn gan lolúwa ṣe rán mi wá sínú ààfin yìí nítorí pé olúwa rán mi á fi hàn mí wípé baálẹ̀ wà nínú ìdè tẹ́ bá lè jẹ́ kí n fojú kan baálẹ̀ mo ní ìgbàgbọ́ wípé ọ̀run yóò gbé wọn dìde. ẹ̀gbọ́n mi ẹ ṣàbọ̀wọ̀ táwọn àgbà yìí sọ ó láwọn fẹ́ rí baálẹ̀ lórí àìlera wọn ni wọ́n dẹ̀ tún mẹ́nu bá ń pé ìtúsílẹ̀ tó lè gba ọbẹ̀ yọ mi bá ní ẹ jẹ́ kó rí wọn o. ọmọlá ẹ ṣe ẹ̀yin olóyè ẹ jọ a kàn fẹ́ dá lábàá ni kì í ṣe pé à ń gbà ṣe ní ṣe rẹ̀ ìgbà tó jẹ́ pé lórí ọ̀rọ̀ baálẹ̀ ni bàbá tó dẹ̀ jẹ́ pé lórí ọ̀rọ̀ yìí náà làwa náà ti ń sáré kiri láti jọjọ àwa kàn fẹ́ gbà yín níyànjú pé ẹ ṣe jẹ́ kàn kó rí bóyá wọ́n á rí nǹkan pàtàkì kan tó ti yàtọ̀ sí nǹkan tá a ti gbọ́ tẹ́lẹ̀ tó lè jẹ́ kára baálẹ̀ yá a kàn má bá wa ni olóyè ajẹ́ pé rọrùn ẹ̀yẹ ní rọrùn tẹ́ ìrọ̀rùn tẹ́ sì nìyí ó ní rọrùn ẹ̀yẹ ó bá ṣe torí àìlera ọkọ orí ẹ̀ náà làwa náà ti wà láti ọjọ́ yìí ẹ já fún wọn láyè kan wọ. tẹ̀láwọn ọmọlá ẹ mú wọn lọ rí erí kára ó lè ẹ káàbọ̀ ẹ tẹ̀lé wọn. òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀ òkùnkùn kò lè borí òṣùpá. ṣe bẹ́ẹ̀ náà lè ṣubú ẹ má wà ní àwọn kò yẹ kẹ́ ẹ gba alàgbà yìí láyè láti lọ ní baálẹ̀ nígbà tẹ ní baálẹ̀ rẹ. alàgbà mọ̀mọ́ káwọ́ akẹ́yìn ọ̀rọ̀ kẹwé wà yìí. wọn alábòsí ló tiẹ̀ sọ yìí kì í ṣe pàṣẹ náà lálàgbà bá wọnú ààfin. nítorí pé ohun tẹ́ ẹ sọ yé mi ni. ní orúkọ Jésù Olúwa wa ẹ jẹ́ kí hallelujah méje sólúwa hallelujah hallelujah
hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. ẹ pẹ̀lẹ́ baálẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ìyá wa ẹ pẹ̀lẹ́ ẹ ṣé a kú ìtọ́jú ẹ ṣé o Ọlọ́run á dúró tì yín àmín ẹ̀jẹ̀ Jésù á rà yín padà àmín ẹ̀yin kì í kú nǹkan bí kò ṣe yíyẹ nítorí wípé ẹ sì máa ròyìn iṣẹ́ Olúwa agbára ọ̀gáàgò á gbé yín dìde lórí àkéte àìsàn yìí àmín ẹ má bínú wálẹ̀ ǹjẹ́ ẹ lè ṣe ìwẹ̀ odò ìwẹ̀ odò pẹ̀lẹ́. bá ní ẹ máa wo ti ìnira ẹ jẹ́ àtẹ̀lé ohùn Olúwa kẹ́yìn náà wá wo ìyà t'Ọlọ́run yóò ṣe nínú ayé yín nítorí pé mi rí kú lójú yín ipò àárẹ̀ tẹ́ wà yìí kì í ṣe wípé àárẹ̀ ojú lásán ni àwọn alágbára ni wọ́n dè yín mọ́lẹ̀. Baálẹ̀ ẹ dẹ̀ gbìyànjú kẹ́ lọ ṣe ìwẹ̀ odò tó ń bá yín sọ yìí odò tó kúkú sọ yìí odò tó wà létí lẹ́ńbì odò tó mọ́ tónítóní ni inú ẹ̀ ní gbogbo ìlú ti ń wẹ̀ tá ti ń mu odò àbí. olórí ohun tá a mú mi rí nǹkan lẹ̀ ń sọ yìí odò tá a mú mi rí yìí ó yàtọ̀ sódò tẹ́ ẹ̀ ń sọ yìí odò tá a mú mi rí yìí ó nẹsẹ̀ díẹ̀ sí ìlú odò yìí gan-an ọ̀nà tó rú ló wọ bẹ̀ nítorí wípé ẹsẹ̀ ò lò síbẹ̀ mọ́ púpọ̀. ìyá wa ẹ dúró ṣé kìí ṣe odò ẹ̀gbin odò tí ẹnikẹ́ni ò kì í wọ̀ nínú ìlú odò tó ti do odò àìwọ̀. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ alàgbà ṣé rí odò tẹ́ ẹ̀ ń sọ yìí odò àìwọ̀ ni o. odò àìwọ̀ ni kò ṣeé ṣe kí odidi baálẹ̀ wa lọ sí odò àìwọ̀. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. ẹ ní sùn ègbélẹ́ni tá ò fi rán tí ó sọ wípé Olúwa wípé ègbélẹ́ni tó wá tá a fi rán tí ò wá jẹ ẹ ṣe fẹ́ gbọ́ odò àìwọ̀ yìí gan-an ní ìwòsàn baálẹ̀ wà. Jehovah Ọlọ́run alágbára ìrẹ ló pè mí ìrẹ ló yàn mí ó dẹ̀ ní pénípéní kan kì í péní fún yà jẹ ọ̀run wá tì mí lẹ́yìn o ó náà alágbára òkùnkùn wo ló wà ní ẹ̀mí agbára òkùnkùn ló wà nítòsí mo pàṣẹ lórúkọ Jésù ẹ jẹ́ kí n rí yín ẹ̀yin tún ni mo pàṣẹ fún yín ẹ kọjú sí mi. wòlíì Michael kí ló dé tó ń di wa lọ́wọ́ iṣẹ́ wa ṣé báwa ò di ẹ lọ́wọ́. bẹ́ẹ̀ ìránṣẹ́ kò lè dín ìránṣẹ́ kan lọ́wọ́. ẹ̀yin gbàgbé ni òkùnkùn lẹ́yìn ìmọ́lẹ̀ lèmi ìmọ́lẹ̀ àtòkùn wọn lè jọ ṣe papọ̀. lóòótọ́ a lè jọ ṣe papọ̀ ṣùgbọ́n àyíká tiwa làwa wá ìwọ ni kò wá bọ̀ mi gbà lọ. ẹ̀yin náà tó bá jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ilé ló pè mí tó yàn mí wọ́n sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ó ti fún ẹ ní orúkọ tó ju gbogbo orúkọ lọ mo ní mo pàṣẹ fún iná Ọlọ́run kó jó yíká ní orúkọ Jésù lórúkọ Jésù ìdálọ́ kó bá yẹn ṣe lọ òkùnkùn lẹ́yìn ìmọ́lẹ̀ lèmi Olúwa ló rán mi níṣẹ́ èmi ò gbé lágbára ayé Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé òun bẹ̀lẹ́ mi ní ìgbà gbogbo kò ṣe bàbá ní orúkọ Jésù ọ̀run kó yẹ odò yìí sí mímọ́ gbogbo agbára òkùnkùn àwọn ẹ̀mí àìmọ́ tá bá rí ohun àìmọ́ kan tí àwọn alágbára òkùnkùn ti wá sọ́ọ́lẹ̀ sínú odò yìí nípa ní àṣẹ gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ lónìí ó yá kó dágbére kò ṣe bàbá baálẹ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ bí orúkọ rẹ ti ní ìtógbó ayé rẹ gbogbo rẹ dájú ọ̀run lọ a fi ìforúkọ rẹ afọpẹ́ fún ọ àyàn gbogbo fúnṣẹ́ àṣepẹ́ fúnṣẹ́ rírí tó ń ṣe nínú ayé baálẹ̀ wa Olúwa ó máa ṣe o alágbára ó ṣe o bàbá baálẹ̀ mo mọ̀ wípé Kristi mú yín lára dá nígbà táwọn wẹ àwọn ìwẹ̀ tó kù tí Kristi bá bẹ láàyè gbogbo àṣà á lọ pátápátá. ṣe rí wípé bàtẹ́ ti yọ̀rọ̀ orí karùn-ún sí ara ti yá kò yàtọ̀. mo ní ìdánilójú wípé tẹ́ máa wẹ orí keje gbogbo àìsàn jágàjágà yìí máa lọ lórúkọ Jésù ẹ ní gbúrò ẹ mọ́ rárá mo á rí wípé ẹ fògo fọ́lọ́run lẹ́yìn ìgbà yẹn. àmọ́ wòlíì
kí ló jẹ́ pé àsìkò tí kinní ọ̀hún fẹ́ náwó lọ bí ẹ̀mí mi gan-an lẹ́sẹ̀sẹ̀ wá yọjú sáàfin. bàbá balẹ̀ olúwa wí là ń tẹ̀lé àti wípé àkókò ìgbà tó tọ́ fún ọlọ́run láti jẹ́ kí n tẹ̀síwájú wá sí ìlú yín ló mú mi dé ìlú yín. ṣẹ́rí àsìkò náà gan-an ni ilé michael ẹ ṣègùn àdúpẹ́ ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ jù báyìí. àbọ̀ olúwa olúwa wo àsápẹ́ ọ̀la olúwa mi. ojú òní tí o èmi lọ bá ìdélẹ̀ mo dùndà oṣù mo dúpẹ́. lóòótọ́ ni ẹ̀yin lẹ sọ̀rọ̀ yìí. mo ti ń kẹ́kọ̀ọ́ aṣọ. ayé ti yá bí mo ṣe gbọ́ náà mọ̀ sáré bọ̀ pé inú wa mọ̀ dùn ayọ̀ wa mọ̀ fún o ara bàbá wa yá. àdúpẹ́ kò lè kí a ṣe. jẹ́ àdúpẹ́ lọ́wọ́ elédùwà ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí àwọn èèyàn nígbàgbọ́ nínú ẹ̀ tí wọ́n fi hàn mí tẹ́mi náà sì gbàgbọ́ èyí ò yẹn ń pè ní Jésù. bẹ́ẹ̀ ni. bàbá wa ṣàláwẹ̀ ni wọn. ó ṣàláwẹ̀ kọ́ o Jésù ni wọ́n fi ojú rẹ̀ hàn mí. Jésù ìmọ̀gbọ́ wọ́n sì sọ̀rọ̀ pa rẹ̀ fún mi wọ́n ní ṣé mo gbàgbọ́ mo ní mo gbàgbọ́ ṣé mo gbà kó lè wò mí sàn mo ní mo gbà kó lè wò mí sàn bí àwàdà bí eré ìwẹ̀ lásán ni ẹ ṣe fún mi ẹ wojú àti ń gbẹ́bọ tá a ti ń gbé gbogbo ẹ. bàbá wa kẹ́gbẹ́ o a lè pè bẹ́ẹ̀ tí wí kọ́ lórí àmọ́ sẹ́yìn náà mọ̀ pé lóòótọ́ o àwọn ń jẹ́wéṣù náà wọ́n lè máa ṣàdúrà sí jẹ́wéṣù àmẹ́yìn náà mọ̀ bá ń gbẹ́bọ fóòṣà aláwẹ̀ àsìkò tó ṣàlọ́hún ọgbọ̀rọ̀ yín yẹ̀wò náà lára yín yá sí òun. etí ọba jẹ́ pé irú ẹ̀ bá yọjú tí Jésù gbà mí là ní àsìkò tí n bá kọjá sọ́dọ̀ àwọn bàbá mi. rárá èmi mọ̀ pé láwẹ̀ owó ìsàn. ọ̀rẹ́ mi jẹ́ ká jọ gbàgbọ́ wípé àwọn kan lọ́lọ́run lò fún mi òun náà ni Jésù Kristi tí wòlíì Michael tí wọ́n fi hàn mí pé kí n gbọ́rọ̀ rẹ̀ mo sì gbọ́ mo sì gbà á gbọ́ inú gbàgbọ́ lọ sọ mi di ẹ̀ǹta rẹ̀ dá ìwò gbogbo ẹ̀ ló ti ń pàpò yìí. ẹbẹ́ yín olóyè náà ti ń para yín pọ̀ ẹ ti jọ ń dámọ̀ràn pé ìgbó lẹ́gbẹ̀ẹ́ bá lè kó olùtorí bí ẹ ṣe ń so bí ìgbà yìí ìgbó ni mo ní bàlújẹ́ àsìkò náà. olúwa mi ọkọ ìlú èmi ọba wọn sọ ohun. àbírọ́ ni. àwọn bàbá wa ló ṣe é. bàbá wa kankan kó ṣe o Jésù ló ṣe léyìí o wòlíì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ níwọ̀n ìgbà tẹ́ ti lè ṣe léyìí fún mi ẹ ní kò ní ìlú ìmọ̀ o mo fẹ́ kẹ́ ẹ rìn lọ ní ìlú káàkiri ẹ lọ wo bí ilẹ̀ tẹ́ bá mọ̀ pọ̀ tẹ́ ẹ lọ́rùn tẹ́ ẹ lè kọ́lé ìjọsìn sí ṣé ẹ mọ̀ pa ti nílé ìjọsìn kan bì tẹ́lẹ̀ tí àìsáyà kọ́ ẹ̀yin náà mo fẹ́ kẹ́ ẹ kọ́ tìyín náà. olúwa mi ọkọ ìlú ẹ̀yin ò ṣe jẹ́ kí wọ́n máa sin jẹ́wéṣù wọn ní yàrá tẹ́ ẹ bá fi hàn sí ẹ rántí pé ẹ̀yin náà lè ṣe lè rí tẹ́lẹ̀ pé ẹ fún alẹ́ tuntun tá a gbé òòṣà aláwẹ̀ sí tá a yọ gbà dáadáa. èmi náà mo wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àmọ́ níbi tí nǹkan dé dúró ẹ jẹ́ kí òòṣà aláwẹ̀ ẹ jójókòó rẹ̀ jẹ́ o ẹ má jẹ́ kí òòṣà ó sì dì í ẹ jójókòó rẹ̀ bí ó jókòó sí ẹ jẹ́ kí á fàyè gbà wọ́n eléyìí kí á yọ gbà wọ́n dáadáa tó o bá ti rí ibi tó wù ọ́ tán ẹ bù kẹ́ ẹ bù lè ọ́ kẹ́ ẹ bù lọ́jà. olúwa mi kí wọ́n bù ni. bíbù ni wọ́n bù ni àbí wọ́n mọ̀ bù ni. bàbá lọ́la jẹ́ ẹ̀yin lẹ́yìn àbí ọ̀dà bẹ́ẹ̀. ètò wa parí ẹ̀ wòlíì ẹ̀ ń sọ wípé ó yẹ káwa náà bẹ̀rẹ̀ ìjọsìn àárọ̀ nínú ààfin ní àyè. bẹ́ẹ̀ ni àdúrà àárọ̀ nínú ààfin. mo fẹ́ ká bẹ̀rẹ̀ láàárọ̀ la kò sí wàhálà. olúwa mi ọkọ ìlú wọn ò tún máa ṣe Jésù Kristi wọn ní ibi tó bàbá wa wà rèé ẹ̀yin náà mọ̀ páàfin ìlú orí ìrùn ìlú náà nù ẹ mọ̀ báwọn òòṣà ọ̀kànlénírú orúmọlẹ̀ ń gbẹ̀yìn Ògún wà ń bí Ṣàngó wà ń bí Ọbàtálá náà ń bẹ ń bẹ. àti Ṣàngó àtògún àtọbàtálá àtọbàtásà ẹ jẹ́ wọ́n jókòó wọn láàfin àbẹ́ díẹ̀ lọ́wọ́ ni. mi ò mọ̀ kan tó ń jẹ́ Ọbàtásà bó ti mọ Jésù lọ. ẹ̀yin náà máa mú Jésù yín bọ̀ fún wa jókòó tí àláàfin ẹ fa àwọn bàbá lẹ́nu kan kò lé ẹ bóde o. àwọn bàbá ó jókòó ṣe ti gbọ́. olúwa mi bẹ́ẹ̀ lè o orí mi rè o. tó bá di lówùúrọ̀ làṣà máa kọ́ ìra aláàfin. ọ parí mo dúpẹ́. alàgbà mi kẹ́lì àbí bẹ́ẹ̀ kó kọ yín. orúkọ mi. ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ o ẹ dákun láyé
jẹ́wọ́ sógiri sí yín sọ́tẹ̀lé yín dé báyìí. ó dá mi lójú ó tẹ̀lé mi ó dẹ̀ ń gbénú ayé. inú yín ní gbé. bẹ́ẹ̀ ẹ dákun láyé kò sáà ní pọ̀ wọn ọmọ yìí mọ́ tó bá yá. ẹni tó mọ̀ mí kò ní agbára jagbára lọ́rùn agbára ọlọ́run ojú ti ṣùgbọ́n agbára jagbára lọ òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀. èmi máa nà ẹ́ palẹ̀. Adéṣẹwà kí ló dé kí ló ṣe é. Ikú dọ̀rọ̀ ikú mú ìyá mi lọ mo rántí pé ṣebí gbogbo wa náà lájọ máa ń jókòó ta ayò yìí pẹ̀lú olórí àgbà. Ìbá ṣe pé wòlíì Michael ti dénú ìlú wa nígbà tí màámi ń ṣàárẹ̀ ni ara wọn náà ò bá yá olórí àgbà ìbá má kú o. Baálẹ̀ rẹ̀ ara baálẹ̀ ti ń ta pọ́npọ́n gbogbo àwọn aláàárẹ̀ nínú ìlú náà ló ti ń rí ìwòsàn gbà olórí àgbà nìkan ló wá fikú ṣèfàjẹ́ láàfin. Adéṣẹwà ọba má rò ó mọ pé tó rò ó ṣùgbọ́n kò sẹ́ni tí ikú olórí àgbà dùn mọ́ nínú àwa tó kù ó yẹ ká máa bẹ Ọlọ́run ní kó lọ́rọ̀ ẹ̀mí wa kádàrá ṣàgbà ẹ̀dá má ronú mọ́. Olúwawo bóò ló ti jẹ́ kára baálẹ̀ fi wáyé. òye mi náà ìbéèrè tó yẹ kí n máa béèrè lọ́wọ́ èyí ìyá ń lè béèrè lọ́wọ́ mi. baálẹ̀ tẹ́lẹ̀ fún wa fún yín pé ẹ bá wa dè mọ́lẹ̀ kó lè járí ìlú ṣe ara baálẹ̀ fi wá ń yá ó dùn mí o ẹ̀yin ìyá mi o ó dùn mí o. ẹ mọ̀ wulẹ̀ jára wa ń yàn olórí àti gbogbo ilé ẹ wo amọ̀rànkọ́mọ̀ ni mi ò bá mú wà iṣẹ́ rí àjòjì ọkùnrin tá à ń wí náà nígbà tá a ti sa gbogbo agbára wa tá a rí mú ẹ ṣe já dáràn bọ̀ lọ́rùn káwọn aráàlú lè mọ̀ pa láì dá ní. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ Olúwawo ó ti di ṣíṣe nù o. ẹni tábà wá dáràn balàgbà lọ́rùn ọ̀nà tèmi rò ó tẹ́ẹ̀bà ní pé kà ní mí o ọ̀nà tèmi rò kò dùn ká fi dá wàhálà bọ̀ lọ́rùn ni pé ọmọ baálẹ̀ wa baálẹ̀ Goríọlá ọmọ rẹ̀ dédi wúrà tẹ́ẹ̀bà ní pé kà ní mí o tá a bá mú ọmọ òun tá a pẹ́ lẹ́dàá rẹ̀ wá ń báyìí ká bá ìṣẹ̀ṣe ráńpẹ́ ká wá fi èdìdì hàn kí wọ́n gbé lọ sílé mọ̀kẹ́ẹ̀lì tó bá dọ́dọ̀ mọ̀kẹ́ẹ̀lì káwọ́ sì pàṣẹ òun kọ́ èyí ò kọ́ ó dá. Adédiwúrà o Adédiwúrà súré tètè kọ́ wá jẹ̀bi jẹ̀bi oníṣẹ́ náà kọ́ ọmọ jẹ̀bi oníṣẹ́ oòrùn torí tí iná bá ṣuṣu àríjẹ bóòlù bá ṣuṣu. Adédiwúrà tí mo ránṣẹ́ látàárọ̀ dà. Wọ́n nǹkan tí mo ta ọ̀ mẹ́rin. Adédiwúrà o. Ó tí mo rẹ̀ dà. Adédiwúrà. Ó máa ń fara gbọ́rọ̀. Adédiwúrà. Adédiwúrà ìyá mi náà náà mi sọ wọn nínú àbí bàbá rẹ sọ̀rọ̀ àwọn gbogbo ọmọ mú wọn àṣẹ kó tutù ọmọ mú wọn àṣẹ orí ọmọ fọ àṣẹ kẹdọ ọmọ lù àṣẹ wọn ní kára rẹ ọmọ ìdílé kọmọ rẹ ọ ẹ kú ọmọ alágogo dá èdè ọmọ alágogo òde ò ẹ̀yin méjèèjì ẹ parapọ̀ gbogbo èèyàn kì í bẹnu àfi ẹ wá di hàn papọ̀ ẹ jẹ́ kí wọ́n máa gbé ọmọ ìlọ sílé alàgbà kẹ́ẹ̀ni àṣẹ lẹ́yìn iwájú bá kéré ìdìkì ìsàlẹ̀ wá gbà kó ṣiṣẹ́ bẹ́ẹ̀. àṣẹ́kùn. wòlíì Michael ṣé bí ẹ̀yin lẹ sọ fún ilé ìjọ Ọlọ́run yìí pé tí àwọn bá ní ìgbàgbọ́ bíi hóró mustadi ẹni àwọn sọ pé kí òkè kì ó sídìí òkè ó sì sídìí ọmọ yóò gbọ́dọ̀ kú o ọmọ yóò gbọ́dọ̀ kú o wòlíì. wálẹ̀ ẹ ní sùúrù ṣé rí ara ìránṣẹ́bìnrin tẹ̀ ń wò yìí ó ti dòkú. ẹ bá sọ̀dà láàyè ni o mo nígbàgbọ́ nù tẹ́ni ká máa sìn ni o
ẹ mọ̀ pé àwa náà mọ̀ patiwati la gbé àtẹ̀lẹ́tẹ̀ ní ká gbàgbọ́ ní o ọmọ yóò gbọdọ̀ kú o. Baálẹ̀ ẹ gbọ́ dáadáa ṣé rí Adédiwúrà yìí tẹ̀ ń wò yìí wọ́n fẹ́ fi kó bá mi ni. ẹ má wàá jẹ́ wọn kó bá yín kíjọ yóò mọ̀ bá a tú ẹ má jẹ́ wọn kó bá yín o. Baálẹ̀ nǹkan tẹ̀mí náà fẹ́ kó ṣẹlẹ̀ ní tó bá jẹ́ pé ṣe náà gbé ọmọ arábìnrin ìwọ́nú ìjọ wa ni òkú ẹ̀ lọ́ máa gbé jáde. adúpẹ́ wọn ò pé wọn ò jọ yín ẹ bá mi ẹ wo Adédiwúrà ṣe ń ṣe àdúgbò mi ò jí o. mo fẹ́ bí nǹkan sà ṣe nígbàgbọ́. mo gbàgbọ́ ẹ nígbàgbọ́. stáàdì mo gbàgbọ́ mo ti nígbàgbọ́. ó dà tẹ́ bá ti nígbàgbọ́ kò sí wàhálà olórí ẹ farabalẹ̀ ṣe nígbàgbọ́. ẹ nígbàgbọ́ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ Adédiwúrà kò ní kú nítorí wípé ọ̀rọ̀ Olúwa sọ nínú ìwé Dáfídì ní 118 ó sọ wípé ọwọ́ ọ̀tún Olúwa la gbéga ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára ó ní Adédiwúrà kì yóò kú bí kò ṣe yí gbogbo alágbára òkùnkùn gbogbo ìkẹjà wọn níbí gbogbo ìkẹjà wọn nìkùkù lórí ìwà Adédiwúrà lónìí kó túká nítorí pé máa ròyìn iṣẹ́ Olúwa. apàyà àpagbéná apàyà àpapọ̀ bẹ́ẹ̀ni ìyá kìí o ẹ̀dá fún láyé bẹ́ẹ̀ bá ti fẹ́ ṣe ayẹyẹ rẹ̀ nù gbogbo ayé ṣìkìṣìkì rẹ̀ lè fẹ́ jẹun. ìwé Àìsáyà fi yé mi ìwé Àìsáyà 49 verse 26 ó sọ wípé gbogbo àwọn tó ní ẹ lára ó ní òun yóò fẹ́ ara wọn bọ̀wọ̀ ó ní wọ́n fi wọ́n mú ẹ̀jẹ̀ ara wọn yóò kẹ́rì Adédiwúrà àní wọn kì yóò kú bí kò ṣe yíyẹ wọ́n tún sọ ní ìwé Àìsáyà wípé. ní orúkọ Jésù lọ́dún lórí ọ̀sán Jésù lórí ọ̀rẹ́ ẹnu mi bọ́ ní orúkọ Jésù ó yá dìde ní orúkọ Jésù ó yá dìde àníṣe ní orúkọ Jésù ó ti yanjú ó ti yanjú nítorí gbàsáyà ó sọ wípé orí mi ẹ wò jàre olórí èmi ò mọ̀ tí ẹ wàá fẹ́ nǹkan tó pọ̀ ṣe é rí bí tán rẹ̀ yìí mo mọ̀ fọ́rọ́ wà ń bẹ̀ ẹ yọ̀dá rẹ̀ fẹ́ mi. ó lè nu ó ńgbà àwọ̀ bá mú bí ìtàn tọ́ra pọ̀ ń bẹ̀ kí ni kẹ́mi olórí wá gbà. Àkànbí o Àkànbí o yé kóra ń bá mi kóra Àkànbí o iná ẹ̀ máa jọ ni o ọ̀daràn Àkànbí náà ṣe Olúwa ó ṣe ọ̀run ó ṣe bàbá ní wákàtí gbèsè ọwọ́ rẹ̀ ga kí gbogbo ayé lè mọ̀ pé ẹ̀yin lè ràn mí níṣẹ́ lásán láyé mi gbé ogun wákàtí náà dé ta yóò wá rírì lábẹ́ agbára mi mọ́ Jésù. kò ṣàdárò wò mí rẹ Àkànbí o mo dáràn mo torí kí gbọ́mọ̀ bá fomi mọ́ pagbá o mo torí kíyàwó mọ́ bá fúnbẹ̀ mọ́ fáwọn dànù Àkànbí o padà ayé bọ̀ ayé ẹyọ kan ṣoṣo gbóró náà mo bí o. àwùjọ jùmọ̀ kan rí láti fi dúpẹ́ fún Ọlọ́run láti fi gbé Ọlọ́run ga àṣetàbí àti rẹ́dì wọ́n ní torí náà lẹ ṣe ń jẹ́ Olúwa torí náà lẹ ṣe ń jẹ́ Olúwa ẹ lè ṣe ẹ lè wí ẹ lè wí ẹ lè ṣe torí náà lẹ ṣe jẹ́ Olúwa ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ní báyìí àtúntò gbóhùn àdúrà sókè. Ọlọ́run mi. Ó yá àdúrà. Jésù Kristi. Ó ní Michael. Iná mi wò. Olúwa o. Ó yá ilé mọ́ máa ń gbé. Fire! 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 Fire!
máa jó wọn fẹ́ máa jó wọn fẹ́ àjọ wọn àwọn ẹ̀mí láìmọ́ tó fẹ́ ní àpéjọ tó fẹ́ ní sójú gbogbo agbára lọ agbára kan wà sójú gbogbo agbára lọ agbára táyà tọrọ forí balẹ̀ fún mi agbára Ọlọ́run kò sóhun sálẹ̀ fún ẹ agbára kan wà sójú gbogbo agbára lọ. Bàgẹ̀bàgẹ̀ lẹ́yẹ wa. Ìbà ó ìbà àkọ́dá ayé ìbà ó ìbà àṣẹ̀dá ọ̀run dúdú ṣóhun lẹ́yẹ ayé pupa fòrò gẹ́gẹ́ ṣóhun lẹ́yẹ ìmùlẹ̀ ẹni fojú dẹ̀yà ayékélé àgbè. ẹyẹ o ẹyẹ ayé ẹyẹ o ẹyẹ ìmùlẹ̀ ẹyẹ o ẹyẹ àgbààgbà ẹni fojú dẹ̀yẹ wá kélé àgbè. ẹyẹ wa bàgẹ̀bàgẹ̀ lẹ́yẹ wa. Kógó lọ́wọ́ wa gógó húdú dúgbé. Àtọ́kẹ́ o, àdínní o, àdínkẹ́ o, àṣàkẹ́ o, àyọ̀kẹ́ o, ẹ mọ omi o, yákẹ́ o, ẹ mọ omi o, àbábílà, ẹyẹ ìyá àgbààgbà, ẹ fò bàgẹ̀bàgẹ̀, ẹ bá ń gbé wá. Ìfìrìntù, àlìjẹ̀nú aráyé rọrùn. Ẹ bẹ́rẹ̀ bọ̀, kọ́ máa bọ̀ torí kánkán báyìí, léwé náà jó mọ́. Wàràwàrà báyìí lọ́mọdé sọ́kọ̀ èsì bọ̀. Ẹ tàǹdé, ẹ dé, ẹ níwọ̀ndé, ẹ lè yẹ o, dúdú lè yà yé, púpọ̀ mi ní jẹjẹ láyé àwọn òmùlẹ̀ o, olórin jò nínú gbọ́, òṣùpá gbọ́ ojú ọ̀run bẹ̀rìrì ìràwọ̀ òkè gbójú sọ́mọ bẹ̀rìrì. Ó yẹ àfọ bàdàbàdà, ẹ̀ta nìkan, ìfìrìtù o. Pàjáwìrì lédè jẹ́ ìfẹ̀tọ̀ lórí ọ̀rọ̀ mi lédè dà mí láàmú. Ìfìrìtù mo fẹ́ bí ọ̀ṣẹ́ kan ni dákun gbà wá bí yẹyẹ ọmọ ṣe gbọmọ Ìfìrìtù dákun gbà wá bí rúkẹ̀rẹ̀ ṣe gbọmọ Ọ̀rúnmìlà a fẹ́ bí ọ̀ṣẹ́ ni. bá mi lọ sí ẹ̀yìn chọ́ọ̀chì yẹn mo gbé àwọn bẹ́sìn kan síbẹ̀ bá mi lọ gẹ́tẹ̀ bá mi fọ̀ wọ́n lẹ̀ mo fẹ́ lò ọ̀rọ̀ tá à ń sọ lọ ṣé ilé ayé yìí kò sí kankan mẹ́. àǹtí ẹjọ ilé ẹ ti ṣà ìlú ìlànà kò jìnnà mọ́ bẹ́ẹ̀ ni tẹ bá ti dé junction yìí ẹ máa yà sọ apá òsì yìí tẹ bá ti dápá òsì yẹ ẹ máa ráwọn ṣọ́ọ̀bù gan tó tò lọ the last shop ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ máa ti rí ilé wọn lọ́ọ̀kan. apá òsì àbí. bẹ́ẹ̀ ni ẹ ní apá òsì kan ibi táwọn ṣọ́ọ̀bù tó lọ ṣáyẹn táwa ti di other side. ẹni tó bá wá Ọlọ́run èmi á mú ṣọ́ọ̀bù àwọn á mú other side. àpẹẹrẹ ẹ ṣe a máa mọ bí ma ṣe sẹ́yìn sí i. nípa ẹ̀ṣẹ̀ wa tó ti ká tó sì tán náà ó lè kú wọ́n. Wòlíì Michael nǹkan tí mò ń gbìyànjú láti sọ fún yín ni pé kó yẹ kẹ́ ẹ máa jìnnà sí wánú ààfin ó yẹ kẹ́ ẹ jẹ́ ká máa rí yín lóòrèkóòrè kẹ́ ẹ máa súnmọ́ wa káwa náà lè máa súnmọ́ yín ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe ń súnmọ́ ààfin sí lẹ́ máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa òye Ọlọ́run náà tún wá máa yí àwa náà sí gbogbo àjọ wa máa ṣe rẹ́gírẹ́gí. Ọmọọlá gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ lóye o gbogbo bóyá kí n máa wá sáàbì náà ni mo wá sáàbì ẹ̀yin gbọ́ngàn ní ẹ̀ní jẹ́ kẹ́sẹ̀ yín máa jìnnà sílé Ọlọ́run ṣé mo Bíbélì sọ kọ̀ọ̀kan nínú Isaiah 55:6 ó ní ká wá Olúwa nígbà tá a lè rí ká képe nígbà tó wà nítòsí ẹni tó bá súnmọ́ Ọlọ́run bó ti lè hùn kó rí Ọlọ́run kì yóò sì tàánú ẹ̀yin náà lérò láti súnmọ́ Ọlọ́run ká jẹ́ ọgbìn iṣẹ́ Olúwa ẹ̀ lárugẹ gbogbo èdè ogun yìí ó lè já pátápátá. Wòlíì Michael tí yín dẹ̀ yé mi o ṣùgbọ́n ó dàbíi pé tọ̀dọ̀ tèmi ni kò yé yín ohun tí mò ń sọ ni pé
ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe ń súnmọ́ wa sí tẹ̀ ń súnmọ́ wa pẹ́kí tá à ń rí yín gbogbo àwọn nǹkan kan òní dìgbà tó jẹ́ pé tẹ bá ń fẹnu ṣàlàyé gbogbo ọ̀rọ̀ wa á máa yéra wa ọ̀rọ̀ Ọlọ́run gan á máa dàbí pé inú Ọlọ́run gan làwa gan ń gbé gbogbo wájú á máa gbé Ọlọ́run lárugẹ láì làágùn gbogbo akàn jọra wọn lẹ́rọ̀ ló máa bá dé ó yẹ kó ti yé yín. gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ pátá ló yé mi ṣùgbọ́n yẹ kí n sọ̀rọ̀ kan fún yín o ohun gbogbo làkókò wà fún ṣé rí àkókò tí a wà yìí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí kò bá àkókò tá a wà yìí mu rárá nítorí wípé iṣẹ́ pọ̀ níwájú wa tá a sì máa ṣe iṣẹ́ pọ̀ tá a sì máa ṣe nínú ìlú yìí tí wọ́n bá lọ forúkọ bẹ́ẹ̀ yẹn síwájú ń sìn yín ọmọlá àwọn alágbára òkùnkùn yìí kọ́ máa mú wa láti súnmọ́ Ọlọ́run ẹ já gbé gbogbo yẹn tì láti súnmọ́ Ọlọ́run pàtàkì jùlọ ẹ kó yẹn kó lọ. Wòlíì Michael. ọmọlá sẹ́ẹ̀rì ẹ gbọ́ mi dáadáa sẹ́ẹ̀rì ẹ jẹ́ kí n mọ̀ pé ibi tí mo sì ń dé yìí mo lálejò sí church tí mo dá dúró mo dẹ̀ tí ẹ mọ̀ ó ti pẹ́ tá a ti ń bọ̀ ẹ jẹ́ kí n lọ padà attend sálejò yẹn a máa ríra lọ́jọ́ mi. Wòlíì Michael kò ṣeé ṣe kẹ́ fi ọmọọlá sílẹ̀. ọmọọlá bíi tó fi yín lẹ̀. ẹ lè yọ ọmọọlá lẹ̀. bíi tó fi yín lẹ̀ ṣẹ́ẹ̀rì ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ní wípé èmi àti yín máa ń ríra dáadáa àwọn àlè tó dẹ̀ wá àmì ìmọ̀kan tó gbé wọn wá so ẹ dẹ̀ mọ ìlú tá a wà yìí ó le a máa ríra lọ́jọ́ mi mo láwọn àlejò ọjọ́. Wòlíì Michael ẹ ń fọmọlá lẹ̀ ni Wòlíì Michael ẹ rí nǹkan tí mò ń rí o ọmọ ọlá àtẹni mímọ́ gbogbo ẹ máa ṣe rẹ́gì Wòlíì Michael ẹ bá jẹ́ kí n fọwọ́ ọlá kàn yín lára kí gbogbo ẹ tí ẹ jọ jọra wọn Wòlíì Michael ẹni mímọ́ ọmọ ọlá. Sista Láìdé ẹ wá ẹ kọjọ́ mẹ́ta báwo ni gbogbo nǹkan ó tiẹ̀ dá bí mo ṣe rí yín mo ti sọ tẹ́lẹ̀ tí ọ̀rẹ́ yín sista ẹ̀rí bá ti wá sí church mo rí i pé mo fẹ́ ràn sí yín kò sí mo fẹ́ rí yín rí nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni wípé lẹ́nu ọjọ́ mẹ́ta mo lákèsí wípé ẹ̀ ń wá church ẹ kàn fà sẹ́yìn ẹ ṣọ́ra fún ìrẹ̀wẹ̀sì ẹ ní láti súnmọ́ Ọlọ́run ẹ súnmọ́ Ọlọ́run dáadáa. dáàdì kì í ṣe pé kóhun èmi náà kì í wá church àbí èmi àtọlọ́run jà ó kàn jẹ́ pé mò ń go through àwọn challenges kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí so nǹkan tí mò ń wá ọwọ́ mi ò tí ì tó tí n bá ti settle màá wá church. sẹ́yìn náà wàá gbọ́kàn tí ẹ sọ nípasẹ̀ ìwà àtàdúrà kò sí kan tí Ọlọ́run ò lè ṣe báyìí pé náà faramọ́ Ọlọ́run ẹ jòkó Kristi mú tẹ̀lé ń gbàwé àtàdúrà gbogbo nǹkan tẹ̀ ní ẹ fèsì kékeré ni fún Ọlọ́run ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín ẹ máa lọ sínú àwẹ̀ àtàdúrà àwẹ̀ funfun ọjọ́ 7 pẹ̀lú àdúrà àgbàkára ó dá mi lójú wípé tẹ́ bá lè ṣe léyìí gbogbo nǹkan tẹ́ ń wá yóò máa tó yín lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. ó dẹ̀ gbọ́dọ̀ jáwé funfun 7 days. àwẹ̀ funfun ọjọ́ 7 ó kéré láàrin ọ̀sẹ̀ kan. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ pé àsìkò oore ọ̀fẹ́ la wà yìí Ọlọ́run ò dẹ̀ rúru so màá gba funfun kan dẹ̀rùn màá mú nọ́mà 2 mu. sista Ọláìdé kí lẹ̀ ń sọ tí ó dùn lẹ́nu yín ẹ̀yin ọmọ ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ ìjọ ní orí ọ̀fẹ́ náà ni orí ọ̀fẹ́ náà lè fi ba gbogbo jẹ́ ẹ̀ Olúwa ní kí ẹ gbàwẹ̀ ọjọ́ 7 tó jẹ́ funfun pẹ̀lú àdúrà láti fi lè jẹ́ ìkan tí ẹ̀ ń wá kó tó yín lọ́wọ́ ẹ̀ ń wá orí ọ̀fẹ́ ọjọ́ ẹ̀kẹ́ gbàwẹ̀ fún ọjọ́ kan ẹ̀kẹ́ gba nọ́mà wọn ọ̀nà ọjọ́ 2 kí ló dé ẹ ní ìdí ẹ wo nǹkan tí màá sọ fún ilé eléyìí pẹ̀lú orí ọ̀fẹ́ tẹ̀ ń tọrọ bóyá kẹ́kọ̀ọ́ gbàwẹ̀ funfun ọjọ́ 3 pẹ̀lú àdúrà kéde fẹ́ ọkàn yín síwájú Kristi. kò sí problem máa try máa gba 3 yẹn. ìgbọràn ó sàn jẹ́ bọ́ rúrú lọ a ti fi rán mi ṣùgbọ́n ìgbìyànjú mi ni pé kẹ́ gbà nǹkan tí mo fẹ́ ní yín fún náà nìyẹn àlàáfíà. ẹ ṣé sà. ok ẹ bá mi kí ọ̀rẹ́ yín. ta
ló ní kí n wá church gan sí. Ṣé mi wá sí ṣọ́ọ̀ṣì bàbá yìí? Odindi méje ni àti ń kọ́. Ọlọ́run tèmi òróró dé lẹ́rù. Jehovah Jésù Kristi Michael mímọ́ Olúwa lọ́run alágbára atóbijẹ́ níyanu Olúwa gbogbo ẹ̀mí òkùnkùn tó wù kó lè máa yí ìjọ yìí ká Ọlọ́run Olúwa máa jó wọn run ẹ̀mọ́ máa jó wọn run iná tó dàpọ̀ mọ́ Olúwa máa jó wọn run ẹ̀mọ́ máa jó wọn run ní orúkọ Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká tún gbàdúrà lẹ́ẹ̀kan sí i ká fi àwọn alàgbà wa ṣe fi ọmọ wọn. Olúwa ìránṣẹ́ Olúwa máa wí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́. Olúwa ìránṣẹ́ Jésù Olúwa. Hallelujah Hallelujah Jésù máa wí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́. Ẹ bá mi kìlọ̀ fún ìránṣẹ́ yìí gidigidi o. Ẹ̀yin náà bá wí sísá ẹkúnlẹ̀ mọ́. Olúwa ìránṣẹ́ kí ló dé tí o kó ẹnu ẹ ní ìjánu. Ṣẹ̀gbọ́n ní kẹ́ kó ara yín ní ìjánu. Olúwa ìránṣẹ́ wo ogun tí ìránṣẹ́ yìí tó ti ṣẹ́ lórí ẹ̀ kò ní padà gbérí mọ́. Àmín Jésù ogun tó ti ṣẹ́ lórí ẹ̀ kò tún ní gbérí mọ́. Jésù ẹni kí ìránṣẹ́ yìí kó ní àkíyèsára o kí pàṣọ má bàa ba ìránṣẹ́ yìí. Kábíyèsí Elédùmarè. Olúwa Jésù Kristi ìránṣẹ́ a ní àkíyèsára o wò ó kí a gbélé yìí ká máa sọ fẹ́lẹ̀ yìí ìránṣẹ́. Ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tó ń sọ? Ẹ sọ fún ìránṣẹ́ yìí ó fẹ́ rin ìrìn àjò kan ó dẹ̀ ti súnmọ́ wò ó ìránṣẹ́ ìrìn àjò yìí ọ̀la la fẹ́ rìn wò ó kí ìránṣẹ́ yìí kó má ṣe lọ kí a má bàa kábàámọ̀ gbẹ̀yìn bẹ̀. Ṣé lóòótọ́ lè fẹ́ rìn àjò lọ́la? Olúwa Jésù Kristi. Ṣé gbọ́ nǹkan tó sọ fún yín? Wọ́n ní kẹ́ má lọ ẹ ti gbọ́. Jésù àlàáfíà kí Olúwa kí ó pẹ̀lú wa. Jésù Kristi. Olúwa kó tù ránṣẹ́ rẹ̀ lára. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú nínú àdúrà wa. Ẹ jẹ́ ká fi àwọn alàgbà wa ká fi lé Ọlọ́run lọ́wọ́. Kó má ṣe fi ọmọ wọn kó má fi ṣiṣẹ́ ìránṣẹ́. Ọwọ́ ọ̀tá ọwọ́ ayé kó má ṣe ká wọn àdúrà. Jehovah Jésù Kristi Michael mímọ́ Olúwa alágbára tó ti ṣe ní ìjánu àti àwọn alàgbà fi lé yín lọ́wọ́ kó má ṣe fọ ọmọ wọn kó má fi ṣiṣẹ́ ìránṣẹ́. Sista Ẹ̀rífẹ́ ẹ̀rọ àmà àkó ẹ̀sẹ̀ àná Olúwa sọ agbára dọ̀tun ọ̀rọ̀ àwọn wà pẹ̀lú ẹ̀yẹ ìyá mi Olúwa sọ agbára dọ̀tun pẹ̀lẹ́. Máa fẹ́ kẹ́ túbọ̀ súnmọ́ Ọlọ́run dáadáa nítorí wípé ògo Ọlọ́run wà nínú ayé yín ẹ̀mí Ọlọ́run dẹ̀ bá yín gbé gidi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ súnmọ́ Ọlọ́run. Kẹ́jọ máa wò mo máa ń lọ church dáadáa o. Nítorí ẹ̀gán mo ṣe sọ fún àwọn ọ̀rẹ́ mi lánàá pé kájọ wá sí VG torí èmi ò kì í pa church jẹ. Ó máa wá dáa bẹ́ẹ̀ ṣe wá wà ní tòsí wa yìí máa fẹ́ kẹ́ máa yọjú sí ilé ìjọsìn wa lóòrèkóòrè nítorí wípé orí yín báyìí la fẹ́ nínú ìjọ wa kájọ pàápọ̀ láti fi gbéṣẹ́ Ọlọ́run lárugẹ. Olùṣọ́ ẹ má worry mo promise yín personally pé èmi àtàwọn ọ̀rẹ́ mi a máa wá sí church títí a fi máa parí ìkọ́ tá a wá ṣe inú ìwé. Ó ti dá bẹ́ẹ̀ nígbà yẹn ojú òní ti gbogbo wa àmì ò Jésù. àti wípé ọmọ olúbo ni. Ọmọ Ìbàdàn ni mí sà. Ìbàdàn fẹ́ ṣe ọgọ́ ibi tí o lè ti jàre oní nǹkan. Báwo ni. Àwọn àlejò wà nílé ìjọsìn yìí wọn láwọn béèrè yín páwọn òde ní pẹ́ lọ. Ok sọ fún ọ pé mò ń bọ̀ sí. Ok sà. Ṣe so ẹ̀yin lẹ wá níbi tí ọmọ tí ó lè ti gbé jàre oní nǹkan. Bẹ́ẹ̀ni sà. Ó ti dáa Ọlọ́run a máa ràn gbọ́ lọ́wọ́ àwọn dáàdì àti mọ́mí wa ń kọ́. Àlàáfíà náà wà. Ọpẹ́ ní fọ́lọ́run. Ẹ̀gbọ́n ẹ máa fún mi ní ìṣẹ́jú 5 mo fẹ́ lọ yọjú sáwọn àlejò yìí kí n mọ̀ kan tó bá wá náà. Ẹ má worry èmi ti fẹ́ máa lọ. Ẹ ti ń lọ nìyẹn. Bẹ́ẹ̀ni máa padà wá ní láìka. Màmá tí n bá ti ṣe kan tí mò ń ṣe tán máa make sure pé mo dé ọ̀dọ̀ wọn. Ó yẹ kẹ́ lè lọ síbẹ̀ because kó má dàbí pé ẹ̀ tí ẹ̀ jí wọn lẹ́sẹ̀ padà rárá. Èmi náà máa gbé mọ̀ pé mo máa ń busy lẹ́nujọ́ mẹ́ta yìí. Ó yẹ kẹ́ lè lọ wò wọ́n kọ́ lè mọ̀ pé ẹ fi wọ́n sọ. Màá débẹ̀. Sista Ẹ̀rífẹ́ sista Ọláìdé ya ìgbàgbórúkọ yìí ẹ pẹ̀lẹ́. Olùṣọ́nkọ́. Àlàáfíà náà wà. Wòlíì èmi àti Láìdé aṣeré lọ sínú ọjà. Ok
so ìgbà tá a wá débẹ̀ a wá yìí kọ́ kékeré mo ní kí wá gbé fún un. fíìmù náà. bẹ́ẹ̀ ni sà. ok kan náà dà. ẹ bá a fẹ́fẹ́ gbà. ẹ máa ṣí ọlọ́run á máa bá mi bless yín ọ̀run á máa ràn yín lọ́wọ́ ibi náà ò ní pa yín ẹ ṣeun gan mo dúpẹ́ ẹ dúpẹ́. àmì mà á ti fẹ́ máa lọ olùṣọ́. kí ló dé ẹ bá wa nájú díẹ̀ nínú àyíká náà kẹ́ tó máa lọ náà. kì í ṣe pé àfẹ́ bá yín ṣe but èmi àtọ̀rẹ́ mi àjọjá ìgbìn tí wọ́n fẹ́ lọ ṣe nǹkan lé. ọ Sister Ọláìdé mo ti mọ titi yín bẹ́ẹ̀ ẹ̀yin máa ń kánjú ti yín ó wá dà but ẹ má pẹ́ padà wá sí church o. ó dà. ó dà ọmọ. ó dà ọmọ ìdíyà wọn á gbọ́ o. ó dà bọ̀ mo fọlọ́run sí yín o ẹ pẹ̀lẹ́. wọ́n rí pé àwọn ọmọ yẹn wọ́n mórí. in fact àwọn ọmọ tó tẹ̀ dá tẹ̀ wọ́n dà ẹ wo kọ́lọ́run kó máa rántí wá sí rere ọlọ́run á rántí wọn. èso náà á pè é wá dà ní. ẹyin gbẹ tó kù. ẹ ṣe kan ni. omi ọwọ́ yín yẹn ṣe fẹ́ lò ní. mo fẹ́ lò bọ ẹ nídìí àbí. èmi fẹ́ lo díẹ̀ náà ni ẹ mọ̀ pé èmi láìkè so ń tèmi wọ́n tẹ̀ ṣe wọ́n mọ oúnjẹ tí mo fẹ́ràn jù ọmọ yìí ọlọ́run nípa wọn fún mi ẹ mọ̀ pé mi máa ń jẹun púpọ̀ ju èso náà lọ. ok. èmi fẹ́ jáde o. ẹ má pẹ́ àbí ẹ ń jáde ni mo má pẹ́ èmi náà ń bọ̀. ìlú àwọn àgbà ìlú ayé òjijì ọ̀run náà ó kúrò bí ìjọba ẹni wọ̀ bẹ́ẹ̀ gbé ó kẹ́ràn láì mọ̀ ẹni fojú dẹ̀yẹ wá kéde àgbẹ̀. Aṣẹ̀dá ọ̀run dúdú ṣóhun lẹyẹ ayé pupa fòrò gẹ́gẹ́ ṣóhun lẹyẹ ìmùlẹ̀ ẹni fojú. olórí mò ń jẹ́. èmi ló dé gan-an tẹ̀lé pè wá nípa pàjáwìrì. èmi náà mo pè pé pàjáwìrì ìfìrìtù ló pè pàdé pàjáwìrì. ìfìrìtù ayé. káàbọ̀ kúrì ìfìrìtù. ẹ̀yin àpapọ̀ ẹlẹ́yẹ o. ṣé bẹ́ẹ̀ ilé pè mí tẹ bèmí lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni. mo sì ti jíṣẹ́ tẹ rán mi àtọ́lùwẹ̀rẹ̀. nígbà tí Israeli jáde kúrò ní Egypt bẹ́ẹ̀ ni àwọn Israeli ogun lé wọn kúrò ní Egypt àbíṣe olúwa o ṣe olúwa sagbára dọ̀tun. dádì mo ti wà nínú chọ́ọ̀chì láti ẹ̀kan ó ṣe díẹ̀ láti wá aṣọ́nà ṣùgbọ́n wòlíì orí kankan rí sí mi orí kankan sí mi. wòlíì ò rí mẹ́sẹ̀gì kankan fún yín. wọn ò rí kankan jẹ́ fún mi. ìyẹn wòlíì Michael àbí. Jésù ọba ìyanu. ẹ wo madam ẹ má bínú torí Ọlọ́run ṣe kì í ṣẹ̀yin nìkan ẹ̀yin lẹ́ni karùn-ún tó máa complain fún mi pé wòlíì ò rí kankan fún àwọn ọmọ ṣé ẹ mọ̀ ẹ̀mí Ọlọ́run tó ń lò ń gbà kan ó dàbí pé kò lò mọ́ nìyẹn tí ẹ̀mí Ọlọ́run bá ti dágbére fún ènìyàn bẹ́ẹ̀ yẹn ohun tó dẹ̀ máa rí ojú ìrékùrè lọ. madam tó bá ti di ní ọ̀la tó dẹ̀ mi ò kí n ṣọ́nà lé ní tó bá di ní aago 3 ọ̀la kẹwàá sáré ká máa ṣọ́nà fún ìdá mo ti bọ́sà mo ti bọ́sà. ẹ máa lọ tí. mo ti bọ́sà ẹ ṣeun. olùṣọ́. báwo jàre. mo ní mo ti kó àwọn èso yẹn sí. sínú fridge ok. wá níbo ló ń lọ. mo fẹ́. wọ́n náà fẹ́ wọnú church lọ ó fẹ́ lọ ṣọ́nà. ẹni tí ò rí nǹkan gidi sáyé yìí mọ́ òun lẹ́ ń tẹ̀lé káàkiri fẹ́ lọ ṣọ́nà. lórí jí ni Ọlọ́run. ìkìlọ̀ pàtàkì
ẹ ṣọ́ra fún èso jíjẹ. èso kẹ báyìí ni èso jíjẹ. pàápàá jùlọ látọwọ́ obìnrin kí ìṣubú yín má lè tibẹ̀ jáde wá. sọ́ọ́rù mi ọlọ́run. fún gbogbo wàhálà tó o gbé wa ń ṣe látijọ́ yìí ó yẹ nà. ẹjọ́ àwọn ẹlẹ́rìí máa lè gbá yẹn. àwọn là ń gbé ní òkùnkùn tó bá tó. bó bá ṣe wù wá la ṣe lè ṣe. bó bá ṣe wù wá ni. bó bá wà á fún. bó bá wà á dẹ́. ó yẹ nù nà. Sáyọ̀ ọ̀dọ̀ yìí bẹ̀rẹ̀. Okay, sir. Olùṣọ́ Àìsáyà. Hallelujah sir. Hallelujah o. Olùṣọ́ Àìsáyà. Kì í ṣèwọ nìyí. Bẹ́ẹ̀ ni. Olúwa Ọlọ́run alààyè. Ọba lèwí lè ṣe, a lè ṣe lèwí. Májẹ̀mú àti ìlérí tó bá mi ṣe nípa ìránṣẹ́kùnrin ibikíbi tó bá fi ẹ̀mí rẹ̀ pamọ́ sí mo bẹ̀ ọ́ nínú ọlá rẹ̀ fihàn mí. Kẹsàn-án ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ọdún 1947 níye yìí ṣẹlẹ̀ lágogo mẹ́ta ọ̀sán gbọ̀wọ́ SBJ Ọ̀ṣọ́fà. Èyí lọ́kọ̀ ìkẹyìn tó sọ̀kalẹ̀ látọ̀run. Iye lọ́wọ́ náà ń ké fún Ọlọ́run. Erika Saida. Ọlọ́run májẹ̀mú. Kábíyèsí Jésù mi. Ọlọ́run. Ọba onímájẹ̀mú. Kábíyèsí Ọlọ́run. Ọba kìkì ìmọ́lẹ̀. Ọlẹ́dàrún wọ̀nyí. Kábíyèsí. Olùṣọ́ àgbà. Olùṣọ́ Àìsáyà. Gba ọlẹ́dẹ́ wọ́n ti pẹ́ díẹ̀. Àwọn ìyá yard tí àwọn ìyá yard ò sí rí ìyá ìmọ́lẹ̀. Olùṣọ́ Àìsáyà. Wòlíì Michael ńkọ́. Wòlíì Michael wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Mo mọ̀. Bẹ́ẹ̀ ni mo mọ̀. Nítorí ẹ̀ gan-an ni mo ṣe wá. Tó bá débẹ̀ ẹ máa bọ olùṣọ́. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Hallelujah méje. Hallelujah, 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 hallelujah. Wòlíì Michael, báwo lára yín ṣe rí báyìí? Ó máa yàtọ̀ náà ní ó máa yàtọ̀ lórúkọ Jésù. Bá a ṣe ń gba àdúrà lọ, ẹ̀mí yẹn sọ wípé nígbà tí a fi yín pamọ́ sínú aginjù a fi yín pamọ́ nípa ìtúsílẹ̀ àwọn ènìyàn kan tí àwọn amòkùnkùn tó ń ṣe ní ibi ni àti wípé àṣírí kan wà tó tú sí yín lọ́wọ́. Olùṣọ́, lóòótọ́ ni ẹ parọ́. Àwọn àṣírí kan wà tó tú sí mi lọ́wọ́ nípa àwọn ẹni òkùnkùn ní lóòótọ́. Àṣírí wo? Olùṣọ́, odò kan wà nínú ìlú Olùṣọ́ tó jẹ́ odò agbára àti odò ayọ̀ ìtúsílẹ̀ àwọn ènìyàn. Ṣùgbọ́n àwọn ẹni òkùnkùn yìí wọ́n ti mú ojú àwọn aráàlú yìí kúrò níbẹ̀. Wọ́n wá ṣí ojú wọn sí odò ikú, odò ìbànújẹ́, odò táwọn àgbààgbà ara wọn gan tẹ̀dó sí.
ibẹ̀ ló wá ṣíjú wọn sí odò yìí ni wọ́n ń gbà máwọn ènìyàn láti dè wọ́n sínú ìdè òkùnkùn wọn mo dẹ̀ mọ̀ ibi tí odò náà wà. ẹ mọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ̀yin aráàlú ẹ̀yin olóyè ẹ kú oríire o ṣé ẹ rí odò yìí odò ọlá ni bẹ́ẹ̀ni odò ìṣẹ́gun ni odò ọlà sí ní pẹ̀lú bá láboyún bá mi nínú rẹ̀ abiwe. àṣẹ. bí àgbà tí ń wojú olúwa tó bá mu nínú odò yìí á tọwọ́ àlà á fi bọ́. àṣẹ. oníròbìnú jẹ́ tó bá débi odò tó bá fi wẹ̀ ara ẹ̀ á dá. àṣẹ. ṣùgbọ́n àwọn ẹni ibi ẹni ìkà wọ́n mọ agbára tó wà nínú odò yìí olóṣè kẹ̀yìn sí ṣùgbọ́n ọba tó mú ìkorò odò mára tó fi adùn rọ́pò ẹ̀ láti ìṣẹ́jú yìí lọ ìkorò odò yìí adùn ti rọ́pò ẹ̀. ẹ má fòyà ẹ má bẹ̀rù ẹ máa lo omi ìwọ̀n kó tẹ́ bá dẹ̀ ń lò fún ní ti rere. oṣù kẹsàn-án ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ọdún 1947 ní yéyé ṣẹlẹ̀ lágogo mẹ́ta ọ̀sán gbọ̀wọ́ SBJ ọ̀ṣọ́fà èyí lọ́kọ̀ ìkẹyìn tó sọ̀kalẹ̀ látọ̀run iye lọ́kọ̀ òkè fújọ́ mímọ́ celestial ìfẹ́ ló múná kí ẹ jẹ́ ká lọ fẹ́ bí ìwé mímọ́ ti wí kìíní orí kẹtàlá ìfẹ́ lọ́hùn náà kọ́ wá. Bẹ̀rẹ̀ látẹsẹ̀ kìíní títí dé ìparí rẹ̀. Tí kìíní orí kẹtàlá ìfẹ́ lọ́hùn náà kọ́ wá. díẹ̀ ẹ ra máa gbẹ́sẹ̀ lọ. Àwọn méjì ló yọ ní òkè ọ̀run àwọn ẹyẹ wọn kẹlú ní ẹ̀rí náà ẹ̀rí lò ẹ̀pẹ̀lẹ́ o ẹ̀pẹ̀lẹ́ o. ìràwọ̀ méjì ló yọ ní òkè ọ̀run àwọn ẹyẹ wọn kẹlú ní Wòlíì Michael jẹ́ ká jọ lọ. ẹ máa lọ mo fẹ́ bá Ọlọ́run mi sọ̀rọ̀ máa bá yín ẹ jẹ́ kí n gbọ́ wọn lọ. képe yóò sì dá ọ lóhùn. pẹ́nipẹ́ni ní òkè pẹ́ni fún ìyà jẹ ìrẹ́ ló pè mí tó lò mí ìrẹ́ ló mọ mí Olúwa má ṣe kọ̀ mí sílẹ̀ ìrẹ́ Kristi ṣàṣọ lórí àgbélébùú ní Élì lama sábátánì ó ní Élì lama sábátánì ó ní Élì lama sábátánì Ọlọ́run mi ìwọ yóò ṣe máa kọ̀ mí sílẹ̀ bí. Wọ́n ní kó o má ṣe o ṣe àkàlàmàgbò ṣe ó yọ ọ̀gẹ̀ lọ́rùn wọ́n ní kó o má ṣe o ṣe
gbogbo yẹn ṣe kọ̀rọ̀ sí lálẹ́ wọ́n kọ owó ti ṣẹ́ nìyẹn àṣẹ mọ́nàmọ́ná báyìí níbẹ̀ lẹ́nu ọ̀tá. bàbá tọ́lágẹ̀ mọ́ bá dé òun lò ṣàgbà wọ́n wò ó látòdì lọ inú mọ́ mo ní kó ló wà ní ilé àṣẹkù rẹ̀ ayé àtàwọn tó tẹ̀lé sínú rẹ̀ nítorí pọ́pù ilé tó yẹ lórí òkun ó sì gbé kálẹ̀ lórí sọ omi ta ní ògo yóò tún lù wá lọ tàbí tẹ́lẹ̀ tó lù lọ rẹ̀ ẹni tó lọ́wọ́ ẹ̀ bá ẹni tó lọ́wọ́ ẹ̀ bá oṣù ìlú rẹ̀ kàn wọ́n fọ́ láṣẹ fún ẹ̀jẹ̀ tó wọ̀ yìí nípa agbára ẹ̀jẹ̀ Jésù àpàdé ti ń bẹ nínú mi ẹ̀jẹ̀ Jésù iná ti ń gbé nínú ọ̀run pẹ̀lẹ́sà yẹ o ó yẹ mo fọ́ láṣẹ nípa agbára ẹ̀jẹ̀ Jésù ẹni tó kọ́ ẹni tó kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ yìí tẹ̀sí tí bíbá yẹn sùn ó ìwọ àgbàdo ti ṣe lónìí torí bí àwọn àgbààgbà tá a ti jẹ tá a ti mu ọlọ́dún iná bẹ̀ iṣẹ́ ti ti bọ́ ọlọ́ni o ó sì ti ojú ti wà wù látọ̀ nílọ. ilé ẹ̀dà lára. Ikú balẹ̀ òdúró mọ́. Irú àtàràbàgbọ́ balẹ̀ òdúró mọ́. Lèkélèké balẹ̀ òdúró mọ́ àtàràgbú. Àwọn àpapọ̀ ẹlẹ́yẹ balẹ̀ lónìí. Adúró mọ́ àtàràgbú. Kó o wá jó kí wa. Kó o wá yọ̀ kí wa. Torí ẹ̀ lọ owó òdìró ló kọ́kọ́ díjú. Nítorí wọ́n dé ìkápákò kápá. Wọ́n dé ìkápákò kápẹ́. Wọ́n dé ìkápákò ńdàkò ṣe sínú kọ́sí. Gbogbo ẹni tí wọ́n pọ́ ìwà níbi lẹ́yìn. Ó yẹ lọ jùlọ wọ́n ti gbàgbé. Àwọn yóò gbẹjọ sórí èké wọn ni. Níbo ni àwọn yóò ti wá? Ìjọba ayé tó lọ lọ́wọ́ tó dàrú wáyé. Ó kéde kí ẹsẹ̀ wá kí ó yẹ. Ẹni tí pàmò kì í tó gbé. Kíyèsí ẹjọ́ bá ti ṣe bẹ́ẹ̀ kì í sùn. Olúwa ló ní pamọ́ wa. Olúwa ní òjijì wa. Ní ọwọ́ àtún wa. Olùdíje fàá ní bọ̀sán. Àbí oṣù fàá ní ìgbòru. Olúwa yóò fà látàbọ̀ ọmọ láti ìsinsìn lọ àti títí láláyé. Bí gúnugún bá balẹ̀, ìgúnugún wa jọjú. Báyìí lọ́kànnà kò bọ́ rẹ̀ wọ́n jẹ̀jọ̀. Olùkẹ́dẹ̀ rẹ̀ bá balẹ̀, ìfọ̀kànnà wá kiri. Àbí afọ òrùn nílà. Nígbà tí pásítà lówó lọ sóde rẹ̀ pé wọ́n láyé gbọ́ ò. Lóní ẹmú tèmi gbọ́ lónìí. Oriro lóní ẹmú tèmi rò. Olúgbàyà lóní ká gbà ẹ̀ lọ́wọ́ ẹ̀yìn méjèèjì gbogbo ara là fífi gbà ẹ̀ lọ́wọ́ òrìṣà. Ìlọ fún yín. Wọ́n lè wọ́n kò fúnra wọn náà. Ojú mi ò. Èrè lọ́sí tó bá fún yàn sílẹ̀. Àpẹẹrẹ kọ́lé tó fún wọn mílẹ̀ wá sí. Àpẹẹrẹ ní sẹ́yìn ìrìn àjò. Ọyọ wá sẹ́yìn. Agbára oṣó lásán, agbára ajá lásán, agbára Ọlọ́run ju ti ṣùgbọ́n agbára ajágbára lọ. Agbára ajágbára lọ, agbára ajágbára lọ, agbára Ọlọ́run ju ti ṣùgbọ́n agbára ajágbára lọ. Bí gbogbo ayé di tẹ́ mọ́ wa, wọ́n gbọ́dọ̀ tẹríba fún Olúwa. Àwa ọmọ ìjọ mímọ́ ká dìde ká sí Olúwa. Yẹ Jésù olóore, ọpẹ́ yẹ Jésù olóore, ọpẹ́ yẹ Jésù olóore, ọba wa ṣe olóore. Adúpẹ́ lọ́dọ̀ Elédùwà, kábíyèsí rẹ̀ Olódùmarè, ọba tó ju gbogbo ọba lọ, ọba tẹ́nìkan ọmọ bó ṣe dára rẹ̀, ọba tá a lè rí, ọba tí ò ní jẹ́ àmọ́ tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la, ó nìkan ní gbogbo ẹ̀ yé. Agbé ọ̀gá yìí o, ìlú ìmọ̀ tó ṣe fún wa lóore, gbogbo àwọn àgbààgbà ló àmọ́ lóore, olórí mi náà sì mọ́ lóore. Àwọn ọmọọba náà àmọ́ lóore. Ẹ rí gbogbo ọpẹ́ àti yìn fún kábíyèsí Olódùmarè
ọ̀nà ọpẹ́ wa pọ̀ tá a bá ní àmọ́ ká ní ení èjì ẹ̀ta tí ilé òní ó fi sú tí ilé ó tó mọ́ àní kọrin ọpẹ́ tán àmọ́ tí wọ́n bá ṣe ni lóore wọ́n lọ́pẹ́ léèyàn dú àwa mọ̀ ń tẹ́ ṣe fún wa lóore pàápàá jùlọ ẹ̀yin ìrìjú ọlọ́run tí ọlọ́run rán láti wá yọ wá nú ọ̀fìn tá a bára wa ọ̀fìn tẹ́ ìwé ó ti pẹ́ o látàyé àwọn bàbá tiwa ní kémi ó tó bọ́ sórí àpèrè àwọn bàbá mi ká láàmọ̀ yìí pé a tún lè mọ gbádùn ká mọ rìn ká mọ yan báyìí ìlú ọ̀hún ti fẹ́ẹ̀ tú tán òun kálukú ti sá lọ tí ò sá lọ ọ̀pọ̀lọpọ̀ ti wọlẹ̀ wọ́n ti wọlẹ̀ sùn torí kíni torí àmọ́ tí ń hàn wá lémọ̀ àṣebi tó yẹ kó jẹ́ odò ìtura fún àṣẹ ńlá ń pè lódò òmìnira ẹ̀wọ̀n ò jẹ́ kọ́kọ́ àwọn lọ ọbẹ̀ ni wọ́n kọ́ yẹn wá síbi tí ayọ̀ àti ìdùnnú wa wà ẹ wò gbà tí bàbá wa nínú olúwa àìsáyà ńgbà tí wọ́n kọ́kọ́ wọnú ìlú ìjọ ọlọ́run wọn dálẹ̀ gbogbo ọmọ wa sì ń lọ sí ìjọ ọlọ́run ìyànjú tí ẹ gbàǹgbà náà ọ̀rọ̀ wà lọ́wọ́ kó tó di pé bàbá wa Michael náà tó dé ìgbà tí bàbá wa nínú olúwa Michael tẹ̀tẹ̀ wọnú ìlú ìwọ̀n mọ̀gbà náà torí pé orí ààrẹ mo wà àwọn elédùn àlò tí mo fi dé lórí ààrẹ ẹ wá wo iye ẹ̀mí tí ẹ ti bá ní gbàlà nígbà tó dójú ẹ̀ tán pátápátá ni bàbá wa Raphael náà dé ìgbà náà gan la tó wá mọ̀ yìí pé ibi tó yẹ ká máa jó sí àṣẹ́bẹ̀ là ń sá fún àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ò jẹ́ kó pẹ́jù kó tó fi ọ̀nà mọ̀ wá kò jẹ́ ká sọnù ká tó sọnù àmọ́ wọn ní ká dúpẹ́ lọ́wọ́ ọ̀fà ká dúpẹ́ lọ́wọ́ ǹtafà ká sì dúpẹ́ lọ́wọ́ ojú tó sin ọ̀fà tẹ́ ẹ lọ bẹ́rẹ̀ níbi tó wà a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ yín náà ọ̀nà wo la wá fẹ́ gbà dúpẹ́ èmi àtàwọn olóyè mi àtijọ́ foríkorí àwọn àgbààgbà ìlú àtijọ́ fi ọ̀rọ̀ papọ̀ àti fẹnu kò sórí nǹkan kan wípé àní jẹ́ kẹ́ ẹ padà sí èkó tẹ́ ẹ ti wá o yàtọ̀ fún ilé ìjọ tí àwọn bàbá wa ti kọ́ tẹ́lẹ̀ níbí báyìí ìjọ ń lè kéré ó lè mọ̀fẹ́ mọ́ gbà yín mọ́ torí pé gbogbo àwa náà pátápátá àti dọmọ ìjọ yín báyìí èyí ò dí àṣà wa lọ́wọ́ pé ká má ṣe àṣà wa àmọ́ ẹ̀sìn tó gbà wá láyìí àmùjọ mójútó dáadáa ni ká lè jọ dé ilé ìkẹyìn yẹn ká jọ débẹ̀ nítorí ìdí èyí ilé àwọn bàbá wa kan ń bẹ tó jẹ́ pé ewé làwọn gbé bẹ̀ àwọn bàbá wa Adérójú tẹ́ ẹ bá ṣe tán ẹ bá mọ́ ọ lọ síbẹ̀ odò wà ń sàlẹ̀ gbansasa torí pé kárólé ibi ilẹ̀ tí àpáta wà. ẹ ṣeun àpáta wà lọ́wọ́ òkè mo mọ̀ pé ẹ máa fẹ́ ká ẹ lọ sórí òkè ńgbà míì àpáta tí ń bẹ ń bẹ ọgbà yẹn ẹgbẹ̀rún lẹ́ẹ̀kan so bẹ́ẹ̀ ni odò sì wà ń sàlẹ̀ kápá bá fẹ́ ṣèrìbọn mi kò sí wàhálà kankan mọ́ ilẹ̀ yòókù ilẹ̀ ìwé ni ntọ́ bá wù ní kẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ tẹ́ bá wá ti gbà yí pé ilẹ̀ ń bá tẹ́ lọ́rùn èmi fi ń dá lójú pé ní orúkọ àwọn olóyè mi àti àwọn ààfin a wà fún yín ní owó tẹ́ fi kọ́ ilé ìsìn mọ́ síbẹ̀ torí pé a pè àwọn ìlú kéréje kéréje tí ń bẹ ní abẹ́ ọ̀dọ̀ wa ẹ̀rá tí wọ́n náà tó mọ̀ yìí pé àwa ni bàbá wọn a pè wọ́n bá wa dáwó a ṣe ilé ìjọsìn tó tóbi tí gbogbo ìjọ ọmọ wa sí gbogbo ìjọ ọmọ wa ṣe ìsìn bẹ́ẹ̀ lẹ́yìn èyí a wà kọ́ ilé ìgbé fún yín tí àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n mọ̀ gbé a sì kọ́ lé ìgbẹ̀bí rẹ̀ náà fún yín ẹ̀yìn tó àfi ní mọ́ ṣe wàhálà káàkiri mọ́ ẹ̀yìn tó kù ni pé tó bá ti tẹ́ ẹ lọ́rùn olóyè mi ẹ bá mú ọ lọ́bẹ̀ tó bá ti tẹ́ ẹ lọ́rùn ẹ bá ń bulẹ̀ fún wọn. ẹ ṣe gan-an balẹ̀ alàgbà ẹ wá rí i pé nígbẹ̀yìngbẹ̀yìn ìlérí àti májẹ̀mú Ọlọ́run kò padà wá sí ìmúṣẹ ilẹ̀ sọ fún wa yìí tá a fi kọ́ lè jẹ̀sùn Ọlọ́run òun láwọn máa pè ní SBJ Ọ̀ṣọ́fà Parish láwọn máa pè ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Jerimóyámà tó ṣe lérí tó sì mú májẹ̀mú ṣẹ. ayé ló tán Jésù wọn ló kù ẹ bá wa yọ̀ ẹ bá wa yọ̀ ẹ bá wa yọ̀ ẹ̀yin bàbá lóko. Agbára ajẹ́ lásán, agbára Ọlọ́run ju tèṣù lọ, agbára ajágbára lọ. Agbára ajágbára lọ, agbára ajágbára lọ, agbára Ọlọ́run ju tèṣù lọ, agbára ajágbára lọ. Bí gbogbo ayé di tẹ́ mọ́ wá, wọ́n gbọ́dọ̀ tẹríba fún Olúwa. Àwa ọmọ ìjọ mímọ́ ká dìde ká sí Olúwa. Hallelujah ni orí wa, hallelujah wà nínú ìṣe wa. Bí ayé fẹ́, bí ayé kò wá tẹríba fún Olúwa. Agbára ajágbára lọ, agbára ajágbára lọ, agbára Ọlọ́run ju tèṣù lọ.
àpáta ayérayé.